onílàgbà ẹ̀fọn ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rámọbì látẹ àṣeṣe tún ṣe bí ọba ṣe yí tán ó ṣe mí sí àṣeṣe tún ṣe. Alàgbé onílàgbà ẹ̀fọn òní ní sọjọ́ ìbí rẹ̀ Aláàjì Ọlọ́wà Adékúnlé Tèmítọ́pẹ́ ojúmọ́ tó mọ́ ọlọ́dẹ tó ní ojúmọ́ rẹ ni Aláàjì Taofik ọmọ Bello mo ké sí o ọkùnrin takuntakun tí fojoojúmọ́ ṣiṣẹ́ akin ọkùnrin mẹ́ta àtààbọ̀ tí wọ́n pè léyìn kan ṣoṣo ẹkùn ta gbèrè níjà Alàgbé tẹ́ẹ̀rí olóríkì púpọ̀ ní Alàgbé òpó múlẹ́rọ̀ mọ́jà lẹ́kàn ọmọ tọ̀yọ́bọ̀ tí yọ̀wú ẹ̀sìn Alàgbé òdì ara rẹ̀ sà tẹ́lẹ̀ pọ̀pọ̀ Bàríọ́lá epo rẹ̀ sójú omi Alàgbé tún lọ́mọ tápà lè pè lálẹ́ lu ọ̀ya gbogbo nyàlẹ̀nyàlẹ̀ tó bá yan tápà lálẹ́ wá sí mi agbájá torí irú àtúbá àlùbọ́sà àtúbá ìgbàntòrò àtúbá ìgbàntòrò tó lòun ò ní túbá ọ̀tẹ̀ǹtẹ̀tẹ̀ ni ó fojú rẹ̀ rí mọ́ bò nílé tápà ọmọ ga erin soko kúbẹ̀ láàjì Alàgbé òní ní sọjọ́ ìbí rẹ̀ kọ́ ọpẹ́ láyé kárin kése Aláàjì Taofik tóre mọ́kà títún rán ní mọ́kà dákun máa fi ìwé lọ ọmọ akọrin làbákí alákọ̀ọ́lá ní kí ọ lọ́wọ́ èmi lọ́mọ kékeré tí fẹnu kọrin fọba tí kọ fún joyè tí kọ fún gómìnà àbàjá tẹ́rí ọwọ́ pọ̀ ẹni rẹ̀ ní kọ́ alábàjá járelé ọ̀yọ́nù yóyin lọ dùndùn ńlá láàfin ọ̀yọ́jọ́ nítorí olówó tí fowó ṣàánú ni mo ṣe wà ní gbàgede ẹ̀rí ikú tẹ́rí ò ní pẹ̀ta lójúràn alágbèkọ́ pẹ́kànrin kése gbogbo bí ọba ti tẹ láyé ilẹ̀ rẹ̀ ní kọ́mọ jẹ́ fún ọ aya rẹ̀ ò ní dáyà láyà àwọn ọmọ rẹ̀ ò ní dọ́mọ lọ́mọ pọ́dà fọ́nà mọ̀kánà líyà lókè lọ́lá kó ń fàyà kúnnù ọmọ ọyọmọ láàfin òjò pàṣẹ kẹrẹ mọdẹ ọmọ Àtìbà ọmọ Ajíjòwú tí yọkọ lẹ́nu abilà tọ̀tọ̀ lẹ́yìn ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan lẹ́ ọmọ olúkú ewu ládìgbòlù oru ọmọ Àtìbà Ọ̀yọ́ ló ní kó lówó gbowó kí wọ́n fà kó da tọwọ́ rẹ̀ sílẹ̀ ní kó lè bá àdìjà kó lè bá àdàpọn kọ́mọ aládé lè rí ń jẹ Olúwọlé Tèmítọ́pẹ́ dẹ́kun máa kí èso hù ẹnu ọmọ akọrin àti kékeré ní baba ńlá baba yẹn tí fọ láyàn nítorí Ọ̀yọ́ lónìí kárin ká sanpa Ọ̀yọ́ lónìí ká gbẹ́sẹ̀ kó yẹ ẹ̀yàn ọmọ títìrí méje làákọ ọmọ olúkú ewu ìlà tìrí lákó ìkàn tìrí wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóǹkó tìrí pẹ̀kú ìwọ̀ tìrí pẹ́já ọkà bàbà ní tìrí gbọ́lọ́kọ̀ ọgbẹ́ bọ́mọdé ọba bá gbàjẹ́ lóde Ọ̀yọ́ lé títìrí níkú tìrí òkè tìrí màmá wọ́n mami tí sọmọ ẹ̀ níkú dẹ̀tì àbájọ wọ́pọ̀ ẹni rẹ̀ nìkan alábàjá járe ilé Ọ̀yọ́ dùn jóyin lọ owó lè kó ní ara Ọ̀yọ́ ló lọ́ba owó lè kó ní ara Ọ̀yọ́ ló lọ́ba aláàánú mẹ̀kúnnù ọkú ọdún Aláàjì Ọlọ́wà Aláàjì Taofik ní ọmọ Bello ó ṣe rere fàlejò ó ṣe fónúlé Alàgbé onílàgbà ẹ̀fọn ìran òòṣà Alàgbé tẹ́ẹ̀rí òun kì í mú ògùrọ̀ àtẹ̀mú àtògùrọ̀ níbẹ̀ lẹ́yìn kúnlẹ̀ èrè Alàgbé ọmọ àtẹniwíjọ́ Aláàjì Taofik ọmọ àtẹniwíjọ́ kí kéékèèké ẹjọ́ kọ́ máa lè gbọ̀n lẹ́ni ọdún èyí tó wá ṣe léyìí ó ní jáse mọ́ lọ́wọ́n ọba làbákí akéwì lé méjà bọ́mọ bọ́ mẹ́rin ọ̀sìn ìgbóhùn erin ọ̀bọ ọdún kò ní já ṣe mọ́ ọdún ọ̀tẹ̀ yìí ó.